lórí bí ìròyìn ṣe ń jà rìnrìn pé wọ́n yẹ̀yẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tó sì jẹ́ pé wọ́n ní wọ́n kan bàbá náà ní àbùkù débi pé wọ́n yẹ̀yẹ́ ẹ̀ kọjá sísọ. Níṣe ni ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá Tinubu Sanwó-Olú fúnra ẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ náà o tó sì jẹ́ kó di mímọ̀ pé kò sẹ́ni tó yẹ̀yẹ́ Sanwó-Olú, bẹ́ẹ̀ ni wọn kò pariwo lé lórí, àti pé fídíò tó ń gbé kiri náà àwọn èèyàn tí ò nífẹ̀ẹ́ ìlọsíwájú àtẹ̀tí ìtẹ̀síwájú Sanwó-Olú àti ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ń gbé irú fídíò náà kiri. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ni fídíò kan lù sórí ẹ̀rọ ayélujára níbi tí Sanwó-Olú tó ti wà níbì kan tí obìnrin kan tó sì ń béèrè ìyẹn ọ̀dọ́mọbìnrin kan tó gbé máikrófóònù sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní máa béèrè. Níṣe ni obìnrin náà inú sọ̀rọ̀ ń di wàhálà tó bẹ̀rẹ̀ sí ní máa pariwo tó sì ń yẹ̀yẹ́ Sanwó-Olú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìní Sanwó-Olú mà dìde níbi tí ó jókòó sí tó dọ̀ dìde bá ọmọbìnrin náà láti pẹ̀tù sí nínú, láti jẹ́ kí àwọn nǹkan tí ó mọ̀ àti àwọn nǹkan tí ò yé láti jẹ́ kó yé. Ṣùgbọ́n níṣe ni obìnrin náà ló sì ń pariwo. Kódà bí ìbá ń ṣe pé àwọn èèyàn wà ńbẹ̀, ó ṣeé ṣe kí obìnrin náà kó kọlù Sanwó-Olú kó fa aṣọ mọ́ lára yá. Ṣùgbọ́n kíákíá làwọn tó wà ńbẹ̀ ni wọ́n dìde ni wọ́n fa Sanwó-Olú sẹ́yìn. Ṣá o, nígbà tí wọ́n ti ń gbé fídíò ìkiri tí àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n yẹ̀yẹ́ Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó àti wọ́n pariwo lè lórí nítorí pé kò ṣe nǹkan kan náà jọbẹ̀, ó ní Sanwó-Olú ló mà ti fèsì nípasẹ̀ olùrànlọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn orí ẹ̀rọ ayélujára ìyẹn ọ̀gbẹ́ni Jibril Gawat tó sì jẹ́ kó di mímọ̀ pé bàbá náà purọ́. Ó ní àwọn tó ń gbé ìròyìn náà kiri pé wọ́n yẹ̀yẹ́ Sanwó-Olú wọ́n sì pariwo lè lórí. Jibril Gawat jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ó ló ti pẹ́ gan púpọ̀. Kódà ó jẹ́ kó di mímọ̀ pé gómìnà Babájídé Sanwó-Olú ò tí ì di gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò tí à ń wí yìí. Jibril Gawat ní ìṣẹ̀lẹ̀ tó ń sọ yìí tí wọ́n ṣẹ̀ ń gbé kiri bí ìgbà pé ìṣẹ̀lẹ̀ ọlọ́jọ́ 28 oṣù kìíní ọdún 2019 ìyẹn January 28, 2019 nínú ìṣẹ̀lẹ̀ náà. Nínú ìṣẹ̀lẹ̀ ọkùnrin náà jẹ́ kó di mímọ̀ pé àwọn kan ìyẹn iléeṣẹ́ National Coalition àwọn ló gbé ètò kalẹ̀ lórí ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2019 lágbègbè Ọ̀pẹ̀bí ìyẹn ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó níbi tán pé Sanwó-Olú sí. Wọ́n ní níbẹ̀ ìní ọmọbìnrin náà ìní ó ti fẹ́ ṣe àǹfààní náà lò láti fi dá wàhálà lẹ̀. Ṣùgbọ́n tí Jibril Gawat ní báwọn èèyàn ṣe ń gbé kiri pé ọgọ́rùn-ún Sanwó-Olú fọlọ́pàá àtọ̀tẹlẹ̀múyẹ́ gbóbìnrin náà, ó ní irọ́ ni ó ní nítorí Sanwó-Olú ò tí ì ní àṣẹ àti agbára lọ́wọ́, kò tí ì di gómìnà. Kódà ó ní kò kó ọ̀tẹlẹ̀múyẹ́ rìn. Tí Jibril Gawat sì ń béèrè pé báwo wá ni yóò ṣe jẹ́ pé ẹni tí ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ni yóò tún wá máa jí owó ìyàwó ẹ̀, ni yóò tún wá máa pé tí àwọn èèyàn sì ń sọ pé ẹni tí nǹkan náà tí kò tí ì di gómìnà, tí kò ní ọlọ́pàá, tí kò sì tí ì ní ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́yìn, ènìyàn wà fọlọ́pàá ni ó fi gbé obìnrin náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára.